ibi akọjú sí tọ́lọ́hun ni ibi akẹ̀yìn sí tọ́lọ́hun ni wọ́n máa bẹ́ẹ̀ náà dáríkà lálàfo méjèèjì gan tọ́lọ́hun ni àdábì kankan ní. wọ́n máa bẹ́ẹ̀ náà dáríkà wọ́n máa kàánà rabbuka nasiya. Jìbìrìlù ní ẹ̀rí Jìbìrìlù ọlọ́niwọ̀ Jìbìrìlù náà wí fún ọ̀rọ̀ mú ètò sọ̀rọ̀ Jìbìrìlù. Allah. Ètò sọ̀rọ̀ Jìbìrìlù ọlọ́run kan ló tó sọ. Allah. Ọlọ́run ní wíbẹ̀ fún pé ẹ lè dásọ̀ àfi pẹ̀lú àti ọlọ́run ọba rẹ̀. Ọlọ́run lọ́wọ́ á níbi tá a kọjú sí. Òun ló níbi akẹ́yìn sí. Òun náà ló tún láàrin gbùngbùn yányá. Ẹ̀rí wà máa nánà fi yá. Fàlànà tàmá lákù. Anna takila min jihati ila jihati. Wa makani ila makani illa bi amri al-maliki wa mashi'ati. Allahu akbar. Ní òṣùwọ̀ Jìbìrìlù nígbà tó máa fò kọwá kí wá máa kí n pé ń kò lọ́ọ̀tún. Kí ni lè ṣe? Allah. Kí wá máa kí n pé ń kò lóòṣù. Kí ni lè ṣe? Allah. Kí wá mọ̀ owó kí n pé ń kò lọ́wájú. Kí ni lè ṣe? Ìwá ni wọ́n kò lẹ́yìn. Kí ni lè ṣe? Kódà bí mo dúró kan pẹ̀lú mo ti dúró bẹ̀ wọ́n àṣẹ rẹ̀ ní ibẹ̀ bí ó dúró bẹ̀ náà ni mo sì dún mo sì dúró. Lahu ma bayna aydina wa ma khalfana wa ma bayna dhalika wa ma kana rabbuka nasiya. Wa huwa al-hafizul alim bi kulli harakatin wa sukuni. Àti dúró wa àti lílọ mi ní ìgbọ́ kò sí kankan tí mo gbọ́dọ̀ sí lẹ́yìn Ọlọ́run. Allah. Wa ma yahdithu wa yatajaddadu fil min al-ahwali la yajuzu alayhi al-ghafla wa an-nisyan. Allah. Ọba tó sọ pé àti tá a ti ṣe sẹ́yìn àti tá à ń ṣe lọ́wọ́ àti tá a padà ṣe kò sí ìtọ́sẹ̀ ẹ̀yìn Ọlọ́run. Allahu Ọba akbar. tí kò sí nínú òyìn rẹ̀ pé ó wàá gbàgbé ọ̀kan. Allah. Àwọn àgbẹ̀ ọ̀gá yẹn rántí mọ́ ni jọ́tẹ̀ ìfẹ́rẹ́ mi lọ́dọ̀ lágbájá mọ́tò olóògbé lọ́jọ́ náà àwọn ọ̀gá àtayé nù. وما كان ربك نسيا وما كان ربك نسيا. فأنا لنا أن نتقلب في ملكوته إلا إذا رأى ذلك مصلحة وحكمة. àlè nínú ọlọ́run àlè máa gba àìsàn ilé yẹn ká. àyè àwọn ànábì Ádámù lọ́rọ̀ tó dá láyé yẹn ká. àmọ́ kò dá àgbọ̀dọ̀ yẹn ká. ìbọ́sí ìrìnbọ́sọ̀hún nínú ọlá rẹ̀ wà tó bẹ́ẹ̀ àti kórè pé ká bọ́sọ̀hún ni ó wúlò fún kankan. Masha Allah. ẹ dákun ẹ wò pé táwa tó ń jẹ̀ràn tó kọ́dà kọ́ sí wa màlẹ́kà àti àwọn màlẹ́kà náà àti wọn ò fírì. Allah. Bọ́bá wa rò pé báyá ká bọ́ sí ìkan nínú ọlá àwọn bá jẹ́ pé ó ní àtúnṣe kan tó fẹ́ ràn wá. Àbó ní hikimọ̀tọ̀ kan tó fẹ́ tibẹ̀ wá wá àtúnlákàlá náà ní ìdùnnà fíìhì. Nígbà náà ni ó tó fún wa yín ọ̀dà pé lọ́ọ̀bẹ̀. Ó ẹ̀gbọ́n bá. Ọwọ́ àkọlọ́. Olúwa máa kana rabbuka nasiyya. وما كان ربك نسيا وما كان ربك نسيا. Lẹ́yìn náà, ọlọ́run tó wá sọ kalẹ̀ fún pé wọ́n kò wá. والضحى والليل إذا سجى. Ajá lánàá mú ẹ̀kú ما lánàá. ودعك ربك وما قلى. Ìwọ tí wọ́n ké wà tó wá fún tọ́ ń tẹ́wọ́ sí ní ọgbọ́ yìí. الله. Ìwọ tí wọ́n sì máa ké fún tọ́ ọmọ ìrẹ̀ tẹ́ tẹ́wọ́ ní tí wọ́n ké ní ọgbọ́ yìí. والضحى والليل إذا سجى. Ọlọ́run wọ́n tó ha mọ́ fi àsìkò yálẹ̀ ta mi búra bí n bá ti ń da aago mẹ́sàn-án sí mẹ́wàá ìwà ti dé. والليل إذا سجى. Ó ní mo fi òru nígbà tó bá búra kiribiti ó ní mi búra ó ní méjì. ما ودعك ربك وما قلى. Ọlọ́run máa fẹ́ràn ànábì púpọ̀ tó fẹ́ bá a sọ̀rọ̀ títún ṣe títún búra. الله. Ó máa fẹ́ràn rẹ̀ púpọ̀ ó fẹ́ bá a sọ̀rọ̀ títún búra. ما ودعك ربك وما قلى. Ó ní máa wá dá àkàrọ̀ fúkà ọlọ́run ọba rẹ̀ ọkọ̀ ọtí ìkọ̀dágbére fún ọkùnrin wà máa kọ̀ lákòóso kórìíra rẹ̀ kọ̀kọ́ lẹ̀. وللآخرة خير لك من الأولى. Ẹ̀sùn ọwọ́ ní wọ́n lẹ̀ áàkìrátù ọ̀rí ìkẹyìn ìgbẹ̀yìn rẹ̀
ìgbẹ̀yìn khayrun laka yóò lórí fún ọ minal ula yóò lórí fún ọ ju àkọ́kọ́ tó lò lọ. wala sawfa akramakumullah. ojú tó ń lò yìí gbogbo tó wù kó rí nígbà tó ń bẹ lójú yìí tí wọ́n mọ̀ ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ó dájú yìí tó ń lò yìí lọ. gbogbo tó rí lójú yìí ó ti wọ́ dáa tó tí wọ́n máa wò pé àwọn ọ̀dájà fún mi Mádínà èyí ọlọ́run tó padà wá kó Mákà lé mi lọ́wọ́ kò ní tó kankan ń tá padà sí lẹ́yìn rẹ̀. La ilaha illallah wala al-akhiratu khayrun laka minal ula. Ọlá àpá àpò àwọn ànábì ọlọ́run àpò àwọn ọmọ ọgbẹ̀yìn wọn ni. Àpò wọn lọ́mọ kọ́mọ orólé wọn ni. Wọ́n bá díẹ̀ àwọn tá a bá pọ̀ nínú wọn bí ànábì Dáúdà àti Sùlẹ̀mánà èyí wọn àfi yín sọ láti gbogbo ẹni tó kù nínú àwọn ànábì ọlọ́run àpò wọn bẹ́ẹ̀. Bọ́bá ẹgbẹ́ wọlé èèyàn ni wọ́n bá wá ń ṣàdúrà yìí fún àwọn àṣọ pé tọ́lọ̀ ó ṣe fọ́mọ rẹ̀ yóò tún pọ̀ yóò tún dáa ju tiẹ̀ lọ. wala al-akhiratu khayrun laka minal ula. Ìgbẹ̀yìn ó dáa fún ọ ju tó kọ́kọ́ lónìí lọ. wala sawfa yu'tika rabbuka fatarda. Ọlọ́run bọ̀ wá fún ọ láwọn oore nǹkan dáadáa látàrútọ́ tí wọ́n náà yọnu sí tónú ló dùn sí. wala sawfa yu'tika rabbuka fatarda. Ẹ bá yin Ọlọ́run dáadáa jẹ́ náà. Allahu akbar kabira. Ẹ gbé Ọlọ́run tóbi dáadáa. Allahu akbar kabira. Ẹ mọ wá wò ó. Allah. Ó lóun ó ṣe nǹkan. Ọwọ́ afẹ́ mú àwọn àrídánilójú ọfẹ́ máwọn èrí wá. Ọwọ́ ni aláàmì ìyàjí ní káyà tí máa ń fà á wá. Aláàmì ìyàjí ní káyà tí máa ń fà á wá. Bọ́ ọba fẹ́ máa rò lọ́dọ̀ ara rẹ pé ẹ̀sọ́lọ́run ṣe bó ni ó ṣe pọ́sibù tọ́lọ́run ó fi ṣe báyìí. Aláàmì ìyàjí ní káyà tí ìmọ̀ ṣe bí èmi náà ni mo ní kí iṣẹ́ tí mo rán yìí kọ́ bọ́ ọlọ́mọ òrukàn. Allah. Fà á wá mo sì kú ọ mọ́ra. Allah. Nígbà mo sọ bàbá rẹ̀ kẹ́kọ̀ọ́ tọrọ ànábì Ọlọ́run fún ọ. Allah. Ìyá rẹ̀ kẹ́kọ̀ọ́ tọrọ já ànábì Ọlọ́run fún ọ. Alámìyá jíníkà àyà tí máa ń fà á wá mọ bá ọlọ́mọ òrukàn fà á wá mo sì kú ọ mọ́ra. Wa wajadaka dallan fahada. Ṣé bọ̀ lẹ́sìn kankan ti tẹ́lẹ̀? Ẹ̀yin ọmọ kí ó ní Tinubu wa wajadaka dọ́là ọbọ̀ lẹ́ni ó ṣìnà torí kò sẹ̀sìn kan rí. Ọ̀sẹ̀sìn kan rí. Àwọn jàdáka dọ́ọ̀là fahada ọ̀sẹ̀sìn kankan rí. Kò sì jogún bẹ́sẹ̀ kankan lé ọ̀bá tí ra ànábì Ọlọ́run kankan lé. Fahada. Wọ́n fàhàdá mọ́sàmọ́nà rẹ lórí ní tí mo ṣe nílé bàbá rẹ̀. Fàhàdá mọ́tò sọ́nà lọ síbẹ̀. Wa wajadaka ailan fa'agina. Wọ́n bá ọ ní àìlà ńjọ́ tí sẹ́ yóò dé wá bọ̀ ńgbà kan ránṣẹ́ sí ọ àìlà ń lọ wà aláìníká aláìníkù fáàgì náà mo fàdí járọ̀ lọ́rọ̀. Mo ní mo jogún obìnrin tó lówó fún ọ pé máa ná bótó ó sì yọ̀ǹda fún ọ máa ná ọkọ mi máa ná bọ́ ọ bá ti fẹ́. Wajadaka ailan fa'agina. Àìlà ẹni tí ò nígá tí ò ní kò ní ọ. Àbí tí mo bá ní wọ́n ṣe lónìí má jà mí yàn. Allah. Tí mo bá ní wọ́n ṣe mo sàná fún ọ. Àwọn jàdáka àìlà mo bá ọ lẹ́ni tí ó jẹ́ àìlà tí ò nígá tí ò ní kò. Fa'agina. Mo sọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀. Àbá ń bọ̀ ìjọ dẹ̀dẹ̀ ó lè mọ́ ọ. Allah. Ọ̀dà nábì Ọlọ́run inú ilé rẹ̀ náà ló ti jẹ ló ti mú. Òjò mo rírè kún lérí rẹ̀ pẹ̀lú pé ṣé Muhammadu ìjọ jẹ ní ń wá ẹ̀fọ́. Allahu akbar. Inú ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ lọ́lọ́run ti gbéyàwó rẹ̀ jì ọ́ tí tọ́dẹ̀dẹ̀ rẹ̀ fi já sí rọrùn. Fa agina. Allah. Wajadaka ailan fa'agina. فأما اليتيم فلا تقهر. Ìwọ tí wọ́n kéwàá dùn á fún Ọlọ́run sọ fún ọ ọ̀gbọ́n tó wípà nẹ́bì tí wọ́n ti tọ́sọ̀ kalẹ̀ fún ni. Ọwọ́ ni màá màlì yatima fala taqhar ọmọ òrukàn má jẹ jẹpájẹpá lérí wọn. Allah. Ọ̀dọ̀ rẹ̀ o, فأما اليتيم فلا تقهر. Èsì tó fi rí bẹ́ẹ̀,
àti nítorí pé òun náà jọ ọmọ òrukàn rí lọ́wọ́ wọn rán létí nípa amẹ́lì ẹ̀tí máa fà látàkà láti pọ́ ọmọ òrukàn ni wọn náà o. má jẹ jẹpájẹpá má jẹ jọ́ dààmú ọmọ òrukàn o. وأما السائل فلا تنهر. وأما السائل wà ló ní béèrè فلا تنهر má lè jìnnà o. má jà wọ́n ìmọ̀ ò ní béèrè o. má jà wọ́n ìmọ̀ ẹni ọwọ́ àtọ̀rọ̀ lọ́dọ̀ rẹ o. ẹ̀wù má jẹ̀wù odi mélòó odi méjì tó tóbi tì í. وأما بنعمة ربك فحدث. وأما بنعمة ربك فحدث. máa sọ orin táwọn ọlọ́run ọba tá a bá ṣe fún ọ. máa sọ máa ṣe testimony. máa fi bá a sọ̀rọ̀ fún ọ máa fi hàn má jẹ́ tí ọ máa forí bọ́ sọ. máa sọ o ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o ọkọ̀ tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe ní o. ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o ọlọ́run ọmọ yín kan jáde iléèwé o. ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o ọmọ yín kan gba sàádà o. ìmọ̀ sọ bẹ́ẹ̀ yóò máa dùn mí ọlọ́run. وأما بنعمة ربك فحدث. وأما بنعمة ربك فحدث. ẹwọ tí jẹ́ wàdùá. ajẹ́kẹ́ bá bá fẹ́ràn yẹn tá a bá fi kí wàdùá fún ajẹ́kẹ́ àmà fẹ́ràn rẹ̀ dáadáa o. kí ló bí wàdùá? tọ́lọ̀ fi wá ń múra báyìí Jibrilu ẹtí gbọ́dúnmọ̀ rẹ̀ báyìí. Akramakumullah. Ànábì kọ̀ wá. Torí Jibrilu. Ànábì Jibrilu náà wá fọrọ ẹ̀ máa pé kìí sàwa là ń dá wá. Káànábì ọba àlè wá gbàgbọ́ láyà táwa akẹ́tọ́rí wà máa ń tànà zálù àìsọ̀kalẹ̀. Illa bi amri rabbika. Àgbẹ̀lú àti ọlọ́run ọba rẹ̀ là á fi sọ̀kalẹ̀ àyíká sọ̀kalẹ̀ lásán. Lahu ma bayna aydina wa ma khalfana. Òun ló ní àti bí iwájú wa àtẹ̀yìn wa ibo láti fàájì lọ. Wa ma bayna zalika wa ma kana rabbuka nasiya. Àbá òní màbíjà máa gbọ́ yé mi ti wí. Akramakumullah. Jibrilu ní à fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Lahu ma bayna aydina. Àwa wá dálé ọ̀rẹ́ kan nínú. Ibi abá kọjú sí lọ́jọ́ wájú wa báyìí Ọlọ́run ló ní. Ó ní o. Àṣepáwọ̀ ọmọ Ànábì Ádámù àjẹpọ́lọ́ kẹwàá bá. Allah. Ìyẹn lè gbéra fóòsùn láti yà ní kọ́kítọ̀ nínú ọ̀bù bàbá alága ní sọ́ọ̀bù wọn maraba. Àwọn ọ̀gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. Lahu ma bayna aydina ibi tá a kọjú sí. Ibi àwà olóní ibi akọjú òní wà bá kálífà náà wọn lọ́lẹ́yìn yóò fi wá pé mọ́rán mẹ́wọ̀n kí lọ lọ́ọ́ ṣe àwọn màláìkà kò fírì wọ́n lè dá kankan sí. a sọ̀kalẹ̀ tó wọ́n rò pé ọ̀dọ̀ rẹ nìkan ni wọ́n sọ̀kalẹ̀ wá ọ̀dọ̀ rẹ nìkan kọ́ ibo mí nǹkan wọ́n gbọ́dọ̀ lọ. àìsí èkì. Lahu ma bayna aydina wa ma khalfana wa ma bayna dhalika wa ma kana rabbuka nasiya. Wa ma kana rabbuka nasiya ọba rẹ̀ ti sọba tí gbàgbé nǹkan. Kò gbàgbé. Àìgbàgbé náà lójú ọ̀ràn létí pé wọ́n wá dá akọ̀rọ̀ búkà mọ́kànlá. Mo gbàgbé pé mo ti sàánù rẹ̀ rí. Allahu akbar. Ìfi ó lè. Ìjẹ́ jẹ́ máa gbọ́ yé báyìí. Akramakumullah. Àyà tó tẹ̀lé Ọlọ́run Rabbus samawati wal ardi wa ma baynahuma fa'buduhu واستبر لعبادته هل تعلم له سميا. رب السماوات والأرض وما بينهما فاعبده واستبر لعبادته هل تعلم له سميا. Rabbu samawati wal ardi ọba tó ní sánmà ọba tó ní lẹ́lẹ̀ òun lọ́lọ́run lórí méjèèjì wa ma baynahuma tí ń bẹ̀ ló fèrèfé lálàfo méjèèjì tí ò dókè tí ò délẹ̀ Ọlọ́run ní sọ fún pé fa'budihu rí Ànábì òun ni ọmọ sìn wọ́n sì tọ́ bí ó lè rí ìbádàtìhì wọ́n bá sìn pẹ̀lú sùúrù
Wastabili ibadatihi farabalẹ̀ sí ni. Wastabili ibadati ọwà níwájú ọlọ́run kánjú ebi tó ń lọ tá ní. Allah. Ọlọ́run àfẹ́rí yìí wá. Àmín. Ó sì bà wá jẹ́ púpọ̀. Àwọn ọmọ akéwù jòkólẹ̀ àfáà ní ẹdún tara kírun tara. Á fi tara kírun. Ẹni tí ọ̀rọ̀ ajá jòkólẹ̀ ó ì ti sàlùwàlá ẹ̀jẹ̀ tara kírun. Ìtumọ̀ sí gbogbo òrùn tí ó kí ni tọ́fẹ́ ṣe ní lọ́kàn rẹ̀ ó wà bẹ̀ bọ̀ ní farabalẹ̀ kí. Ẹ̀jẹ̀ tara kírun. Ẹ̀dọ́ tèmi rí kíkà kírun náà ni. Ọlọ́nìrì ànábì. Fa'buduhu wastabir li ibadatihi. Hal ta'lamu lahu samiyya. Rabbus samawati wal ardi ọba tó nílẹ̀ tó ní sánmà tó nílẹ̀ ẹlẹ̀. Wa ma baynahuma àti tí ń bẹ láàrin agbede méjèèjì. Ìntí ń bẹ láàrin agbede méjèèjì àwọn tó ń dá ayé ṣe lọ gbà. Àjìmúsàlá. Tí wọn ò wo sálẹ̀. Tí wọn ò rí sálẹ̀, wọn ò délẹ̀, wọn ò dókè, wọ́n sì sáyé tí wọ́n lọ láwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ságbede méjèèjì. Rabbus samawati wal ardi wa ma baynahuma. Fa'buduhu wastabir li ibadatihi. Hal ta'lamu lahu samiyya. A sọ̀rọ̀ jọ́kẹ́ pẹ̀lú àwọn ẹlẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ bàálù. Wọ́n ní láíláí bí bá ẹgbẹ́ bá dé airport àwọn airport ńláńlá tẹ́ máa ń kúrò bàálù lókù. Lójú sánmà bàálù kọ̀ọ̀kan jìnnà síra wọn tó tó 50 miles. La ilaha illallah. Gbà wọn wá ń lọ wọ́n pàdé, gbà wọn lọ wọ́n kanra wọn. Ìbàdàn kan làwọn lọ kankan wọ́n gbọ́dọ̀ tó 50 mẹ́ẹ̀lì. Ìtí máa ń jẹ́ 50 mẹ́ẹ̀lì kí èèyàn wà àti ìyá ẹ̀kátẹ̀ wá kù kéré kápé èèyàn fẹ́ tó dé sáàdú. Bóòlù yóò sì àfojú kan. Wọn ò ní fojú kanra wọn. Allah. Sísàmà kan yìí náà. Wọn ò sì ní lépa bára wọn. Allahu akbar. Wọ́n ti ṣètò ẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní lépa bára wọn. Bàálù ọ̀kan lọ wájú wà tí wà yí wá sáré kó dà bá. Wọn ò ní bára wọn. Ẹni tí ń bẹ níwájú náà sì ní máa họ pé ẹsùn ló bá ọ̀kan bọ̀ lẹ́yìn wa bá. Eré rẹ̀ yípo. Èyí tí sáré pọ̀ yípo wa yóò bá wa. Kódà tó ti bó ti tí wọ́n dàsùkọ hajj tá a máa lọ Mọ́kà ní ànípàdé bàálù lójú òfurufú kápẹ́ àwọn àtàsùn Mọ́kà wa rí pé àlù kan ní tẹ̀lé wa bọ̀ lẹ́yìn àbọ̀kan ní níwájú abẹ́ báńkù sáta airport dé ẹ máa rí bàálù ti yín ó lè máa sílò fún kan wọ́n ti láwà tó wá. Allahu akbar. Wọ́n ti àwọn ẹ̀bọ́ ọ̀bù ọlọ́kẹ́wọ̀ fún bàbá wọ́n ti ṣètò rẹ̀ láti àyín lélẹ́yìí tí ọba ti máa go tó wọ́n bà ìtọ́fẹ́ gbéra ńlọrin wọ́n ti máa go tó wọ́n bà ní Màdínà ní Jẹ́dà ní ọba ti bà ní. Wọ́n ti fún mi náà láago wọ́n fún mi náà láago bí wọ́n ti máa wá lọ lójú òfurufú nínú wọn wá ní bàbára wọn tí wọ́n fi sọ pé wọ́n fi wá pàdé ara wọn. Wọ́n ní fún alágò kan náà. Kò ní pa. Àbá Rabbus samawati wal ardi wa ma baynahuma. Ọlọ́run ọba rẹ̀ tó ní sánmà tó ní ilẹ̀ ẹlẹ́ àti ní bẹ̀ láàrin agbede méjèèjì. Fa'buduhu wastabir li ibadatihi. Ọlọ́run bá àbúdí ọlọ́run rẹ̀ náà ni wọ́n máa sìn. Àwọn alọ́fẹ́ fi kọ́lẹ́kọ́ wà níbi ọ̀sìn kan bí ìtẹ́lẹ̀ bá. Wastabir li ibadatihi ẹ farabalẹ̀ fún ẹ̀sìn ọlọ́run ọ̀hún. Hal ta'lamu lahu samiyya. Àrùn tí tó ń jólókọ ọlọ́run. Olóko àbá. Olóko àbá lẹ́ẹ̀mọ̀ rí. Olóko ọ̀yá lẹ́ẹ̀mọ̀ rí. Olóko bàbá lẹ́ẹ̀mọ̀ rí. Olóko ọba lẹ́ẹ̀mọ̀ rí. Àbó olóko ọlọ́run ò sí. Hal ta'lamu lahu samiyya. Hal ta'lamu lahu samiyya. Ìjọ bẹ́ẹ̀ nìkan ti jọ ọlọ́run rí. Wọ́n tó wá gbá lẹ́yìn èwo ń bẹ̀. Àní mo fọ́ ọlọ́run búra. Àjìmútàlá. Ọ̀fọ̀lọ́ múra kí owó ń bẹ́. Kò sí. Kò pé méjì débi tí yára bí. Ẹwà bẹ́rẹ̀ pé èwo ló fi búra. Ọlọ́run wo nù wọn. Ọ̀kan Hal ta'lamu lahu samiyya. Hal ta'lamu lahu samiyya. Wọ́n làbá wa Ibn Abbas rahimahullahu ta'ala, radiyallahu ta'ala anhuma.
abáàbí náà bá ti ní láyé sàmá àádọ́ rahmanu bẹ́rù àgbẹ̀gbọ́n sọ rahmanu kan ṣáájú arrahmanu tọ́lọ́hun bẹ́ẹ̀ náà ló kọ́ tí kálukú wá jẹun arrahmanu arrahimu alimaliku alikudusu asalamu alimominu alimuhaiminu ẹnìkan jẹ́ wọn ṣáájú ọlọ́run ẹnìkan jẹ́ arrazaku síwájú ọlọ́run arrazaku ẹnìkan jẹ́ ọlọ́run hálítà alámúláwú sẹ̀míyà hálítà alámúláwú sẹ̀míyà hálítà alámúláwú sẹ̀míyà. Èyí ò ti wọlé bẹ́ẹ̀. Karamakumullah. Àti kéde bí táà nígbàgbé mọ́ ọlọ́run níjà gbàgbé ẹ̀ mọ́ o. Àmín. Wa yaqulu al-insanu idha ma mittu lasawfa ukhraju hayya. Wa yaqulu al-insanu idha ma mittu lasawfa ukhraju hayya. Wa yaqulu al-insanu ẹ̀rí Al-Qur'ani ọlọ́run nínú yaqulu al-insan ọmọnìyàn ìfèrí ẹni tí ọ̀dọ́ lọ́hùn mà ní wọ́n lọ sọ pé idha ma mittu ṣé bí mo bá kú lasawfa ukhraju hayya ṣé wọ́n sì tún gbé mi jáde wọ́n gbé dìde láàyè. Wa yaqulu al-insanu idha ma mittu lasawfa ukhraju hayya. إذا ما مت لسوف أخرج حيا. ẹ̀dàkùn jama ẹ̀dàkùn sọ̀láwà jìbáàrù. Allahu Akbar. kí máa sọ̀rọ̀ sàárè tí sàárè lágbà ó ti wà ń yóò wá lójú kan tó wà ń ọlọ́run adẹ́mi padà sí la yóò wá dìde kí máa ṣe èyí ọlọ́run èyí ń kọ́lẹ̀ ẹ́ fi ṣàpèjúwe tí mo lè ṣe. ẹ̀dàpọ̀ ẹ̀dí sàárè ń dáadáa ẹ̀dí sàárè kéèkùn rẹ̀ ó pé síbẹ̀ ojú ọlọ́run bá gbé ìdílé fún ìbá pé ọmọ kọ́kọ́ ọmọ sọ̀nù bẹ̀ èyí ń kọ́ bẹ́ẹ̀ fi ròyìn mi ẹ̀mà mínú ó ní ẹ̀wò áyà tó tẹ̀lé ọlọ́ni awàlá áyà tó kúrò lè ìsánù annáka alákináwò mi kábílù ọ̀là àmúyàkó ṣe yá. awàlá áyà tó kúrò lè ìsánù annáka alákináwò mi kábílù ọ̀là àmúyàkó ṣe yá. Allah ọlọ́ni awàlá áyà tó kúrò lè ìsánù ọmọnìyàn rántí ni wọ́n gbàgbé ni anákàlákínáwó mi kábílù báwo lóhun lásẹ̀dá rẹ̀ jù àkọ́kọ́ ọ̀làmúyàkó ṣe à tí ó jẹ́ kankan ọ̀làmúyàkó ṣe à bàbá bẹ lódìdí tí ẹ̀ ká ń pé ìyá bẹ lódìdí tí ẹ̀ ká ń pé ta lọ́mọ̀ pé wọ́rúwà yìí là ń bẹ lára àwọn ìyá wa. أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يكن شيئا. Bàbá ń bẹ tí ẹ̀ ká ń pé ìyá ń bẹ rẹ̀ ká ń pé wọn àmọ́ tí ń bẹ lára wa àmọ́ tí ń bẹ lára ìyá wa àmọ́ tí ń bẹ lára bàbá wa. Ẹ̀rí àwọn tá a jọ kúrẹ̀ náà gbogbo ẹ̀yàn ọmọ mi nísìnyí àmọ́ tí ẹ̀yin lè ń bẹ yìí nísìnyí ọmọdé lára yín tá a rí. Àwọn ọmọ wa lóbìnrin á máa wò wọ́n ọmọdé lára wọn tá a rí tá a pè ọmọdé lára rẹ̀. A jẹ́ pé kò sí nǹkan kan láti bí àìsí lọ́lọ́run ti mú sísí wa wá. Ìjọ tí ọba wa gbé wa dìde náà ní bí àìsí láti máa dìde. Ọlọ́run fi ní kọ́ sẹ́sẹ́ sí pé kódà yìí tẹ́ta ní a máa lọ sí kú sí. Kéde pé ọlọ́run ọ̀nà wa bí ẹ bá ń kó wọn jọ kí n bá lè rí wọn kó jáde ní àyè bá. Torí èyí ń kọ́. Bí máa lọ sí kú sí tẹ́tọ́lọ́ ní àsìkú sẹ́ torí ká lè bá àkúsàárè lọ́wọ́ rẹ̀. Nítorí wọ́n ní àsìkò sí jẹ́ sí kálíbà fún sàárè lọ́wọ́ rẹ̀ àyàdúrà tá a máa ń sàdúrà fókù ni sàárè bí a bá ń sin wọ́n sí tí wọ́n kó mùsùlùmí pọ̀ ń bẹ̀ àní débẹ̀ káwá bá kí wọ́n yàgbẹ́ síbẹ̀ àní débẹ̀ káwá bá kí wọ́n ń dáná àní débẹ̀ káwá bá kí wọ́n mú gibẹ̀ wọ́n fi ń sin kankan. a fún sàárè lọ́wọ́ akùnlákùnrin tí jẹ́ tẹ̀lé pé ẹ má ká ọlọ́run ni ẹ máa kó kulọ́tẹ́ oríjọ́ tí ọba kó wọn dìde kọ́ bá a máa ṣe wàhálà mọ̀ kọ́. Yẹ́sẹ̀ pé torí eléyìí ni ọ́fì ìtẹ́ta àfà yìí. Akramakumullah. Kódà àwọn atẹ́kùn ti parẹ́ rí. Tí wọ́n padà dílé. Dáadáa láwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú tí wọ́n pẹ̀tọ̀ wọ́n ti sèkú síbẹ̀ mọ́. Bí wọ́n bá pẹ́ dáadáa wọ́n máa búta.
wọ́n ti talẹ̀ ẹ̀bẹ̀ wọ́n ti tàyà yín náà ṣe kú sí jọ̀hún. bẹ́ẹ̀ ni àwọn abáwọn àdúgbò bẹ́ẹ̀ wọn ò ní dákọ̀. Akramakumullah. yàyín ti ìtẹ́ni bẹ́ẹ̀ yàyín jọ̀hún yàyín náà ṣe kú sí. ebe jọ ní ẹ̀bá yìí sọ fún yín wá sí fún ànábì Kàdírù. alayhi salatu wassalam. Alayhi salatu wassalam. ẹ bá bí wọ́n jẹ́ fílẹ̀ jáde bẹ́ẹ̀ bá ti sáré sáré. Alayhi salatu wassalam. ayé bẹ́ẹ̀ bá ti sàdúrà fún ẹbí jẹ́ fílẹ̀ jáde. Alayhi salatu wassalam. ebi wa wọn tún bá pẹ̀lú ànábì Musa alayhi salam tí ó ti tọ̀ ntọ́lọ̀ ní ọwá kọ fáàsì ẹnu tó máa lọ mọ̀yọ̀ǹda rẹ̀ ńgbọ̀ wá parí tán wà tọ̀ dákun mo ní béèrè ni mo béèrè lọ́wọ́ ó tó gbò tó ń ti ń bẹ̀rí olóhùn náà mọ̀ ó tọdún mélòó tó ń ti ń bẹ olóhùn náà mọ̀ ǹjọ́ tó ń ti ń bẹ ìwọ lọ ń bẹ láti ǹjọ́ tó ń ti ń bẹ yìí tó jẹ́ pé gbogbo nǹkan sàǹtójú rẹ̀ ọ̀dà kí lórí tọ́jú olójú rí. Kí ni ìmà tó orí rí tọ́jú olójú? Kàdírù sọ fún ànábì Mùsá alayhi salatu wassalam. Ìtọ́jọ mi lójú ọ̀pọ̀. Nítorí oríṣiríṣi nǹkan ni mo rí torí pé gbogbo nǹkan kò sí ìtọ́sọwọ́ mi ọwọ́ Ọlọ́run ló ṣe. Àmì ìtọ́jọ mi lójú jù. Ó ní kí mo wọ ìlú kan níjọ́ kan. Mo bá ìlú náà ọlọ́jà. Mo bá ìlú náà onílé ọba, onílé ìjòyè. Wọ́n ní gbogbo nǹkan tí ìlú máa ní ìlú fi pé ìrìn àjò pé mi kọjá ń bẹ̀. Wọ́n wá kọjá ọlọ ọgbà àrin ọjà ló wọn ní kọjá tè. Nígbà tí ó ṣe wọ́n wá kọjá ń bẹ̀ lẹ́yìn 105 ọdún míì. Lẹ́yìn 105 ọdún míì mo wá tún gba bẹ̀ kọjá. Nígbà tí wọ́n kọjá mo bá nílùú mọ́. Mo bá nílùú mọ́. Mo wá bá ibẹ̀ ní odò táwọn apẹja ń bẹ́ẹ̀ táwọn ń pẹja. Mo wá súnmọ́ àwọn apẹja tí bẹ́ẹ̀ pé ẹpẹ̀lẹ́ o ẹkúṣẹ́ o ẹkúṣẹ́ o ẹpẹ̀lẹ́ o. Ẹ dákun ìlú kan tí ń bẹ ní àyè yọ̀hún ìlú náà kódà bàbá ibi tí mo gbà wọlé yìí là ń gbà wọlé apá báyìí lè rí ọba wọn wà èyí ọjà wọn bẹ báyìí kíní bẹ báyìí. Wọ́n láwọn sọ̀rọ̀ ní ìlú àbí kí ló pé àwọn ọ̀bádùn ní àyè rí kódà àwọn bàbá wọ̀ sọ fún wa pé ìlú bẹ ní àyè rí. Allahu Akbar. Wọ́n ní mo wá wọ́n bí náà ní àwọn ọ̀bára wọn ọ̀mọ́ra wọn ò tiẹ̀ mọ̀ fáwọn kan bẹ̀. Wọ́n ní mo bá tún bá ní àjọ tèmi ń bá tún bá lọ. Lẹ́yìn 105 ọdún mi mo bá tún gbàbẹ̀ kọjá. 105 ọdún mi mo gbàbẹ̀ kọjá. Nígbà tí wọ́n kọjá oko ni mo bá kò sódò mọ́ odò ní bó ti tóbi tó jọ́nà tó kojú omi bẹ́ẹ̀ ọ̀pá rẹ̀ kò rí bẹ̀ mọ́. Allahu Akbar. Wọ́n wá bá àwọn àgbẹ̀ yìí wọ́n wá dá oko lọ. Wọ́n kọ kálukú lọ gbáà. Ẹ̀rí wọ́n dáko àgbàdo lọ gbáà. Ọkà bàbá lọ gbáà. Oko oṣù lọ gbáà. Ìrìn tí ìmúlẹ̀ ń bọ̀ wá ìrìn pé wọ́n bá odò àtàwọn ẹni àwọn tí ń pẹja. Wọ́n wá bá àwọn àgbẹ̀ kan níbẹ̀ tí wọ́n ń sáyẹn oko bí wọ́n ń wọ èrè ni bí wọ́n ń pa ọkà ni. Ẹ pẹ̀lẹ́ o, ẹ kúṣẹ́ o. Ẹ dákun odò ńlá kan tí ń bẹ ń yà yín tí àwọn apẹja wà pọ̀ ń bẹ báyìí. Ó ní ń béèrè. Ládùúgbò yìí odò ńlá apẹja. Ẹ máa bọ̀ wá wọ alálejò. Ń gbọ́ ẹ̀yin náà làgbà. Ẹ̀yin náà làgbà tí ń bẹ láàrin wa. Ń gbọ́ odò ń bí àyẹ̀ odò. Àwọn ọ̀bá odò ní àyẹ̀ kúrò àwọn bàbá aláwọ̀ òpìtàn fún wa pé odò kan fẹ́ àyẹ̀ tí wọ́n pẹja bẹ̀rẹ̀. Allahu Akbar. Àfà yìí, wọ́n yẹ kúrò ní ìsánù. Wa yaqulu al-insanu Àìdá máa bí. مت لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يكن شيئا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يكن شيئا. Ó ní bí
eléyìí tí wọ́n lọ́nu tí ń bá nǹkan míì tí ń lọ́nu tí ń bá nǹkan míì nígbà tó tẹ̀lé keje 100 ọdún méje tí mo tó tún bá nílùú míì padà. Allahu akbar. ọlọ́ni ẹ̀wà láyà fún olè ìsán ọmọnìyàn rántí ni. Anna khalaqnahu min qablu. báwo aláṣẹ̀dá rẹ̀ jọ́ sí aláṣẹ̀dá rẹ̀ jẹ́ àkọ́kọ́. Wa lam yakun shay'an. aṣẹ̀dá rẹ̀ jẹ́ àkọ́kọ́ lámúyàkùn ṣe àjọ jẹ́ kẹ̀kẹ́. Lam yakun shay'an. nígbà tí lè mú ata aṣẹ̀dá yẹn náà bí ọ̀nà ìjẹ́ nǹkankan bá bá pàtà jì náà ọ̀nà ìjẹ́ nǹkankan náà láti mú jáde. Allah. níbi màtíríàsì kankan ká pé ẹ̀ tọ̀ ọlọ́run kò ṣe wàhálà yọ́mọ wá ṣe gun wájọ́ yọ́mọ Allahu akbar. bó ló ti ṣe tá a fi kójọ sínú ìyá wa. ọ̀nà ní nǹkankan kọ̀ dá láàmú kọ̀ náà wàhálà kankan tó fi kó wájọ sínú màmá wa. Allah. ọlọ́run ni wọ́n bá dáma ẹ lè mọ̀ wọn ara yín o ẹ lọ mọ̀ wọn ara yín ẹ lọ mọ̀ wọn ara yín. ó àbá yìí. فوربك لنحشرنهم والشياطين ثم لنهدرنهم حول جهنم جثيا. ẹ bá sọ pé Allahu akbar. الله أكبر. Allahu akbar. الله أكبر. Allahu akbar. الله ọlọ́run ní أكبر. bá wà rabbika. فوربك fi ọlọ́run ọba rẹ̀ mi búra. لنحشرنهم والشياطين. Ẹni aṣọ́ra ànàhàn gbogbo wọn lákòójọ. Gbogbo bí wọ́n bá wọ ọ̀sá sí, á kó wọn jọ. Ẹni ó kúlé, ẹni ó kú oko, ẹni ó kú omi, ẹni ẹranko jẹ, ẹni ẹja jẹ. Ẹja tó jẹ náà àtúntí ní ìkòwò náà tún ti parẹ́. Ẹranko ló jẹ bàbá wọn ẹranko tó jẹ bàbá wọn náà àtúntí pàwọn náà rẹ̀. فوربك لنحشرنهم. Ọlọ́mọbọ́láwọn ọba búra lànà aṣọ́ra ànàhàn á kó wọn jọ. والشياطين. Àtàwọn òòṣà tí wọ́n ń sìn. Wọ́ṣàyàtìnà àtàwọn tí ọ̀lẹ́bí tí ọ̀jọ́ lọ́n tí wọ́n gbójúlé. Àwọn tí ọ̀jọ́ tí ò wúlò tí wọ́n gbójúlé. Tí ọ̀já mọ̀ kankan tí wọ́n gbójúlé. Ọlọ́run ọba Buhari lọ́lọ́run sá. الله أكبر. Àdérò sàparẹ́ o. Nítorí pọ́lọ̀ náà lọ dáa. Nígbà tí gbàgbọ́ wọn sì ti rọ̀ ọmọ yóò sì máa ṣe déédéé. Ọlọ́run mọ̀ sí àwa lọ́nà. آمين. Ọlọ́run kọ́ mọ̀ sí àwa lọ́nà. آمين. Ọlọ́run ní fáwọn rabbika mo fọlọ́wọ́n bá rẹ̀ mi búra ó ṣe hù. لنحشرنهم والشياطين. A kó wọn jọ àtàwọn òòṣà tí wọ́n gbójúlé àwọn èṣù tí wọ́n ń sin gbogbo wọn lákó wọn jọ papọ̀. ثم لنهدرنهم حول جهنم جثيا. La ilaha illallah. Lẹ́yìn tá a bá kó wọn jọ tán, a ṣe ìdájọ́ lérí wọn. Bàbá wa ṣe ìdájọ́ lérí wọn. Gbogbo wọn ni ó pírẹ́sẹ̀ntì pátápátá àwọn òòṣà àtàwọn tí wọ́n ń sìn yìí. Wọ́n pírẹ́sẹ̀ntì ní haúlà jahannam lẹ́gbẹ̀ẹ́ jahannam ní gbogbo wọ́n sì bára wọn sì fi yà wọ́n bára wọn lábára. ثم لنهدرنهم حول جهنم جثيا. ثم لنهدرنهم حول جهنم جثيا. Ẹ dákun jàmáà, àfikọ́lọ́ ẹlẹ́nà má bínú. Ọlọ́run má bínú. Dákun má bínú. Dákun má bínú. Dákun má bínú. Ọlọ́run má bínú. Àbá bẹ́ẹ̀ bá ń kálù Kùránì, ẹ̀rí pé àbá yìí tó kù ti rangun máa ń nì. Ó sì dàbí ìgbà tọ́lọ̀ náà rangun mọ́rọ̀ nì tí ń sọ tí wọ́n dàbí ìgbàdé tí ọ̀ ti máa bínú báyìí. Dákun Ọlọ́run. Ẹ dákun sàṣẹ́ ti máa bínú báyìí. Bínú. Ọmọ bínú. Tọ́rọ ọ̀rọ̀ àti ìrun Ọlọ́run. Ọ̀rọ̀ àjínú tó bí Ọlọ́run láyé. Òun náà ni kéèyàn ó pe àlìbáàkù ìgbéǹde kéèyàn ó pe nírọ́. Ọlọ́run wa mú àwọn ọ̀rọ̀ tó le yóò wá mú wá nípa rẹ̀. Ó ní fáwọn àrà bí. فوربك Ọlọ́run ọba rẹ̀ lè búra. لنحشرنهم والشياطين. Àtàwọn àti gbogbo àwọn àlùjànnú àtàwọn ṣètánì tí wọ́n ti gbogbo ọ̀sà tí wọ́n sì lájọ kó wọn dìde jọ ثم àgbéyàwó. لنهدرنهم حول جهنم جثيا. Iyọ̀. La ilaha illallah. محمد رسول الله. A kó wọn dìde jọ àkówó ìjà ànámà. Iná tó pọ́njú kẹ̀kẹ́ kalẹ̀ tó gbà wọ́n.
ẹ̀fílẹ̀ gbogbo ẹmọ́jà gbà ní abádọ́n bá ti pọ̀jù náà lọ níbo ajìmútàlá ọ̀kàtìrà kan níjọ́ ní ẹ̀rọ ọlọ́run sì bà mí nígbà tí wàlíyé ọlọ́run gbà tó wọ́n tún máa júwe àkìyàmà tiẹ̀ ọ̀gbọ́ nígbà tó wọ́n máa júwe àkìyàmà tiẹ̀ ó ní àlìjánà ó ní wọn èdè ìkọ iná wọn èdè ìdá ọmọ gbọ́ ni Akramakumullah. ọdẹ́rù bàtúbà ó ní ní àyín là ń ti ń kọ́ àlìjánà onírun ọmọ kírun yọmọ yanáfílà yọmọ gbàwẹ̀ yọmọ gbàwẹ̀ yọmọ gbàwẹ̀ ní ti ń kírun ti ń gbàwẹ̀ tí yanáfílà ní sẹ́rẹ̀ sẹ́ndì sọ́ọ̀ ní bíúdà àlìjánà rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ iṣẹ́ rẹ̀ ń bíúdà àlìjánà rẹ̀ ìtọ́jú ọmọ pé bàbá ti ṣe yí ọlọ́run fi malé fún aláìjánà bí ti ń ṣe ní ìyàlọ́ ọlọ́run fi malé ìtọ́jú ọmọ pé bàbá ti ní ìwé ọkérèmọdò ọmọ sàn ọlọ́run bá kérèmọdò sí bí ìgbà tí bíyàn bá ti sẹ́yìn àyè wọn wá èyí tó yẹ wọ́n fi náà tí wọ́n bá fi náà sí níjọ́ àlìjánà rẹ̀ bá pé ní òkú. Allahu akbar. ó ní náwọn èyí ìdá ó ní ọ̀wọ̀ ilé àwa lè tó bá ní àyè náà ni yóò ti máa ṣiṣẹ́ rẹ̀ wọ́n máa bá bíúdì náà rẹ̀ lọ́wọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ní àyè náà yóò ti máa ṣiṣẹ́ yóò máa bá bíúdì wọ́n bá bíúdì ìjọ náà rẹ̀ bá ti dé ìjọ wa rẹ̀ bá kó náà rẹ̀ tó kó náà rẹ̀ lójú àmì yóò bá kó yóò lè bá náà rẹ̀ pétọ̀ nítorí ó ti pèsè kálẹ̀ fúnra rẹ̀. فوربك لنحشرنهم والشياطين ثم لنهجرنهم حول جهنم جثيا. Ọlọ́run máa nẹ́bí Ádámà, ìkílẹ̀ ń fi mí pèrí. Ó, àbá, ó ní thumma lananzi'anna min kulli shi'atin ayyuhum ashaddu 'ala ar-rahmani 'itiyya. ثم لننزعن من كل شيئة أيها أشد على الرحمن عتيا. Àbá yìí, أكرمكم الله. Adùn, Asàdúà, gbogbo jàmá ẹni Rabbana. ربنا آتنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. gbà bẹ́ẹ̀ fún wa Ọlọ́run. آمين. Láti wọ̀ ló fi lé wa lẹ́nu. الله. Gbà bẹ́ẹ̀ fún wa o. آمين. Ọjọ́ òní.